gbọ́dọ̀ dùn mẹ́rin. My brother, my sister, ẹ máa ń gbọ́ o. Àlùyá ká tó gbádùn abẹ́fẹ́ o. Alábẹ́fẹ́ mi máa dé. Mo dé o. Alábẹ́fẹ́ mi wọ́n lò Ó máa ti wọ̀lú wá. Alábẹ́fẹ́ àti Olóyè alábẹ́fẹ́ mi máa dé. Daddy, mommy, brother, sister, máa bọ̀. Àlùyá ká tó gbádùn abẹ́fẹ́ o. Ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé, gbogbo ẹ̀yin olólùfẹ́ K1 the ultimate King Wasiu Ayinde Marshal, gbogbo yín pátápátá ńlá kíkó ara fẹ́ra. Ẹ kú léde ti màmá tó kú, màmá tó dolóògbé Wasiu Ayinde Aláàjì akínyìn wa sì bá ń kẹ́dùn pé ikú ti màmá. Bó ti wù kéèyàn ni ó dàgbà tó, a kì í fẹ́ kí wọ́n lọ, ìbáàjẹ́ bàbá o, ìbáàjẹ́ màmá o, ìbáàjẹ́ gbọ́n o, ìbáàjẹ́ ara ilé o, ìbáàjẹ́ bàbá bàbá, ìbáàjẹ́ bàbá ìyá, ìbáàjẹ́ ìyá bàbá, ìbáàjẹ́ ìyá ìyá. A kì í fẹ́ kí wọ́n lọ, ṣùgbọ́n ikú lòpin ẹ̀dá. Jíjẹ ni ó gbẹ̀yìn yìí, àtàn ni ó gbẹ̀yìn yìí tá a jẹ síkùn. Bá àti ẹ̀ làtàn mọ́ ká sọ pé sọ́kèwé ni ó gbẹ̀yìn yìí tá a jẹ síkùn. Bá a bá ti jẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́, àárọ̀ dàálẹ̀ ńgbọ́ bá dàárọ̀ ọjọ́ kejì ká tó fi míì sínú. Ẹlòmíì tí ò bá tí ì gbọ́n lẹ̀ á lóun ò rí gbọ̀nsẹ̀ sí ṣé é ṣe pé nǹkan dé o, ṣé é pé nǹkan ṣe ń wo. Mo rántí bá ta wà léwe, bá a bá fẹ́ jẹun àárọ̀ á kọ́kọ́ lọ gbọ̀nsẹ̀ náà ká má bàa gbọ́n ilé ìta ẹ̀sẹ̀ fẹ́ jẹun ká má bàa gbọ́n dànù. So Wasiu Ayinde ń kó kó ara fẹ́ra ti màmá lágbára Ọlọ́run ẹlẹ́yìn òsíwájú oníwájú ọ̀kan yìí Aljana Firdaus Ọlọ́run fi kẹ́ màmá yóò tẹ́ màmá sáfẹ́fẹ́ rí ilé ìwọ̀ ọ̀kan Ọlọ́run ọba púpọ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ikú màmá ló bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ló bí. Mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ Wasiu Ayinde kọ̀ọ̀kan ni yọ́ gbà pẹ̀lú mi pẹ̀lú ọ̀rọ̀ yìí, because ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin. Fídíò kan jà rìnrìn lórí social media báyìí. Kí ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn? Níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, the president, the chief armed forces of the Federal Republic of Nigeria, the president of the giant of Africa, ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n ti pe Wasiu Ayinde láti kí fún ti mọ̀mọ́ ẹ̀tọ́ ṣaláìsí. Ó wá jẹ́ ń tó yà wá lẹ́nu, ó dẹ̀ jẹ́ ìwà ọmọdé. Gba wá rí Wasiu Ayinde, ó wá fi fóònù ààrẹ sí spíkà, ó wá rìkọ́ọ̀dù ẹ̀ ní fídíò, ó wá post ẹ̀ sórí social media. Bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe làwí. Àwọn kankan ń bẹ tó tìyàn lójúdo lè lọ, àwọn kankan ń bẹ tá a gbọdọ̀ báyàn ń bẹ. Sáwọn èèyàn yìí kàn déédéé máa ń hùwà ní wẹ́ẹ́, tàbí ká sọ pé ṣé àwa èèyàn déédéé máa ń hùwà ní, because gbogbo ala nírú táìmù bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tá a ṣe nǹkan táwọn èèyàn pé ìwọ ọmọdé lélẹ̀, ọmọdé ló yẹ kó ṣe lé, Awikonko báwo ló ṣe máa, báwo làdúrà ẹ ṣe máa ṣe lé, ọmọ kékeré ló yẹ ká bá ń díẹ̀, gbogbo ala máa ń ṣe bẹ́ẹ̀. So lóòótọ́ àmọ́ pera wa ní arítẹnimọ̀ wí afàpáàdì jàǹrànjàǹràn bó tiẹ̀ mọ́lẹ̀, lélẹ̀ tó túmọ̀ sí pé ìdí onídìí láàárín ẹni ẹlẹ́ni ní rí tẹni, ẹni tí ń dẹhùn òkété Ọlọ́run ọba ní dẹhùn òdí wọn. Ṣùgbọ́n bàbá síbẹ̀síbẹ̀ náà ní tí ọ̀dà olóko méjì kọ̀ dáa ní jẹ́. Kò sí nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ̀ wípé àjọṣepọ̀ tó dán mọ́rán ń bẹ láàrin Wasiu Ayinde àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, to the extent pé wọ́n gbàgbé pé Jẹ̀bú ni Wasiu Ayinde láwọn àkókò kan wọ́n ronú bí ó sì jẹ́ sẹ́nítọ̀ lẹ́kọ̀ọ́. Gbẹ̀yìn Obama wà mọ̀, mo rò pé along the line náà ni wọ́n pàṣẹ ìdí Wasiu Ayinde pé bá a bá ń ṣe gbogbo ìta bá ń mú jẹ
bàbá la fẹ́ implement eléyìí àbá fẹ́ ṣe eléyìí ó lè padà bu wa lọ́wọ́ ní gain ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ politician gangan wọ́n line up kalẹ̀ wọ́n lówó tán nífọ̀n tán lé kánná tán dẹ̀ ti ṣiṣẹ́ fààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó wà lẹ́kọ̀ọ́ so ìyẹn ló jẹ́ kí Wasiu ó gbé ọ̀rọ̀ ti senator kúrò lára every one of us mọ̀ wípé gbogbo nǹkan tó bá jẹ mọ́ ti APC Wasiu Ayinde ló ní gbogbo nǹkan tó bá jẹ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Wasiu Ayinde ló ní ní ti ká dúró tìyàn Wasiu Ayinde tó tẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ti ká san orí padà fún yàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu san orí padà fún Wasiu Ayinde some of us know and ó dẹ̀ jẹ́ ìwúrí fún wa wípé kéèyàn ṣoore kékeré fún yàn kéèyàn mọ iyì rẹ̀ ìyẹn hàn nígbà tí wọ́n búra fáàrẹ after party tí Wasiu Ayinde ṣeré the president cannot hold it he couldn't ó dì mọ́ Wasiu Ayinde lórí stage so ìfẹ́ kò jù báyẹn lọ kò ní ìdìgbà tó bá ẹ̀sẹ̀ fi conversation wà àtàrẹ hàn wá ká tó mọ̀ pẹ́jọ́ sọ̀rọ̀ ilé wà childish ó wà too childish it doesn't make any sense kò interpret anything kò promote anything kò fi hàn gẹ́gẹ́ bí èèyàn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tàbí tó ti grown up àgbàlagbà dẹ̀ ní sà àwọn kankan bẹ tó jẹ́ pé ọmọdé ló yẹ ká ti bá lóòótọ́ ó wà memorable ààrẹ orílẹ̀-èdè for that matter kó pè ẹ́ àrọ́ ọmọ kékeré tó lò ní nọ́mbà 14 president so kò yẹ kí yẹn lè jẹ yín lójú nínú àwọn olórin takasúfè àbí ká sọ pé Davido ó lò ní nọ́mbà president 14 or more than lórí fóònù so ààrẹ kan ló pe ẹ̀yin tí ẹ fẹ́ kò dẹ̀ dárúkọ president kankan kò dẹ̀ sẹ́yìn tí ò mọ̀ wípé Davido ọ̀parọ́ bó ṣe nílò yìí sọ yẹn so gbóhùn bá tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ á sọ pé àwọn ọmọdé ló ń ṣe bọ́tẹ́yìn àgbàlagbà lẹ́yìn kí ni yẹn disrespect wa ó disrespect orílẹ̀-èdè Nàìjíríà ó disrespect Yorùbá as a tribe ó disrespect àṣà wa our culture ó disrespect position ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó disrespect personality aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and for God so good ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sọ̀rọ̀ kankan tó tayọ kíkí bí wa yóò bá ṣe gbọ́ nǹkan táàrẹ sọ náà ni ìpè Ọlọ́run á dúró tì ẹ́ òkú délé màmá lọ́wọ́ wà pẹ̀lú ẹ ìyà ò ní jẹ ìyà ò kí ń jọmọ òkú ọ̀run ìyà ò ní jọmọ òkú ọ̀run you are now referring to ìyà ò lè jẹ mí nígbà tí mo ní ẹ bàbá mi ló wà láàrin ìyà ò gbọ́dọ̀ jẹ mí ọmọ ẹ àkànbí ọmọ olódò dẹ ò ní jẹ́ kí ìyà ò jẹ mí ní Nàìjíríà tá a wà yìí kọ́ mọ́ mo rò báyìí náà ti rí ṣùgbọ́n kó lè wọ̀ rẹ́kọ̀d ó yẹ kẹ́ ẹ rí lórí ìkànnì mi ń bì ẹ̀já àjọ fojú lóúnjẹ. wọ́n á máa ṣe mítìn wọn náà. ẹ̀mí aago. àmísà. wà á pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. àmì àkànbí ìwọ náà pẹ́ fún mi. Thank you very much, sir. Thank you, sir. Ọlọ́run ní bí ajẹ́ o. Àmì ìgbà tí wọ́n wà mẹ́ẹ̀ báwo ni a ṣe máa jẹ mí? Bàbá mi ìwọ president, bàbá mi president, ìyá máa jẹ mí ní Nàìjíríà ilé ìkọ́. Ìṣe Nàìjíríà tí wọ́n mú dání. Ìyá àlejò kú ọ̀run. No, ìyá àlejò kú ọ̀run mẹ́kò níjọba aṣíwájú náà. Thank you very much, sir. Thank you, sir. Thank you, sir. God bless you. Thank you, sir. Same trip back home, sir. Well, ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ òsì ń bẹ̀ òun lè gbọ́ látẹnu Wasiu yìí tí n bá ní kí n béèrè lọ́wọ́ wa ṣé n ta gbọ́ yìí ṣó múnú èèyàn dùn like I said ó wà memorable
as in kí president Federal Republic of Nigeria kó pè ẹ́, the only thing you can do is to record it and keep it safe for future reference and kó lè wà ní archive nígbà tí màmá mi kú o ààrẹ pè mí ó kí mi èèyàn ní láti sọ jáde gan pé president pè mí lóòótọ́ kò sí ẹni tí ara ò kí ń ré ká sọ reality fúnra wa kò sẹ́ni tí rẹ̀ ò lè push at least to let people know pé mo súnmọ́ ààrẹ bọ̀ kí ṣe irú Wasiu mọ́ everybody mọ̀ wípé o ní kọ́ńtàtì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú nítọ̀dọ̀ ẹ̀ kò sí nǹkan tán fẹ́ ṣe you will be the one that they will call no doubt about that so a ní láti proof táwọn èèyàn ti mọ̀ kò ní ìdìmọ̀ kò ní túmọ̀ mọ́ because yago lọ́nà kan rí mi ìràwọ̀ ń tọ́ ò tí ì yọ ni a ti mọ̀ ọ́ wípé ọmọ ààrẹ ni ọ́ so ó jẹ́ nǹkan tó tìyàn lójú ìbádẹ́ jẹ́ nǹkan tó máa make sense tí Wasiu Ayinde bá lè tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ ó lè tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ ní abẹ́lẹ̀ but publicly náà ó wà rántẹ̀ mi ò lágbára láti sọ pé kí Wasiu Ayinde ó ṣe bẹ́ẹ̀ o but láti proof ọmọlúàbí because inú gbogbo wa ò dùn sí rárá inú wa ò dùn sí rárá kò dùn sí rárá ó máa jẹ́ kí àwọn ẹ̀yà míì ó kán máa tàbùkù wa kán máa kọnu àbùkù sí wa because ṣé bá ààrẹ ṣe máa ń pe gbogbo èèyàn náà nìyẹn láti commiserate pẹ̀lú àwọn èèyàn ṣé ìṣe public aid ló máa bá sọ̀rọ̀ àbí publicity officer nkankan àwọn PA àwọn media team ẹ̀ ló máa ní kó kí ẹ but he deem it fit to call you personally. It's a grace that you have to maintain, not to publicize. Now, Akanda Oro Awikonko. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò mí nílé bóyá ọkọ̀ ṣẹ̀bá program mi ni mo ní kí n sáré béèrè lọ́wọ́ ẹ pé kí làwọn nǹkan tó ń là kọjá kí ni ju ọ̀la bí aṣọ bí iná tí ọ̀wọ̀n síta kò rúfin o ayé ò rí o ṣùgbọ́n wọ́n gangan mọ̀ pé nǹkan kan ju ọ̀la bí aṣọ kí ló ń fọ́nà àbáyọ sí ìṣòro owó ló ń kojú tí wọ́n nìkan ń dáràn kí ni rún ọmọlẹ̀bí aṣorí àpáta kí ló rújú tó dàrú papọ̀ bí ẹsẹ̀ télọ̀ tó ọ̀nà àbáyọ tó fẹ́ ọ̀nà àbáyọ sí ọ̀nà àbáyọ kan ń bẹ tó bá lè rìn wòlíì kan ń bẹ tí mo mọ̀ because Yorùbá máa sọ̀rọ̀ kan pé afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn ó nílò ẹnìkan láti tàn mọ́lẹ̀ sí ọ téèyàn bá dé koríta kan nínú ìrìn àjò ayé ẹ̀dá tí ọmọ bọ́yá ọ̀tọ̀ ni kó wọ́n yà sí àbòsí àwọn kan ń bẹ tó dàbí mọ̀nàmọ́ná tí í ṣe atọ́nà fún èèyàn irú ẹ̀ ni wòlíì tí mò ń sọ nípa rẹ̀ prophet Rubin Aikore ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní jẹ́rìísí lọ́dọ̀ bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni Ọlọ́run ti gbọ́ àdúrà wọn through bàbá yìí ìwọ náà lè gbìyànjú Ọlọ́run nípa wọn wọ́n máa ń sọ̀nà fún èèyàn lórí fóònù láti mọ ìpìlẹ̀ ẹ̀gùn ayé rẹ̀ then wọ́n wá sọ ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ̀ ọ̀nà wo ló lè gbégbà kí làwọn nǹkan tó ṣe tó fi bọ́ kúrò nínú ogun tó fi kúrò nínú ìlàkọjá tọ́nà rẹ̀ ó fi là tí gbogbo nǹkan rẹ̀ ó fi bọ́ sí déédéé tó fi ní sánná nímọ́ tó fi ní fìkanràn kan bí ọ̀nà òṣì àtìpọ́njú mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́rọ̀ lẹ́nu wòlíì yìí. ẹnìkan wà tí mo bá pàdé lẹ́kọ̀ọ́ ẹni tí mo bá pàdé lẹ́kọ̀ọ́ yẹn èèyàn gidi ni nígbà mo ṣiṣẹ́ tí mo ní lọ́ọ́ ló ti mọ̀ mi ọwọ́ ló máa fẹ́ wá join business pẹ̀lú mi níta mo wá ní business ti dàrú pé ẹja ni mo ń bí pẹ̀lú báyìí kò rúùmù mọ̀ nípa kò rúùmù ẹni yẹn bẹ́ẹ̀ kò rúùmù yẹn ti ní problem bó ṣe fẹ́ rẹ́ǹtì fún mi yẹn bí wọ́n mi dẹ́ ṣe láti so
orí òkè Èkó tí mo ti lọ wọ́n lé ọ́ ní ọjọ́ méje ti pé kí n wá dìgbà lọ. ìgbà tí ibo àti parí. wọ́n ní lọ dájú àwò kí n lọ dán wò níta nínú ìlú tí ń lọ mọ́ wọ́n ní lọ ní o eré mọ̀ pé ẹnìkan bá júwe onímọ̀wọ̀lé ní orí òkè kan tó wà olóògbé bàbá àbíyí lẹ́dẹ́ nígbà mo tún débẹ̀ náà mo tún lọ ọjọ́ méje wọ́n ti máa ń korúkọ wálẹ̀ wọ́n ní ẹ̀yin tẹ́ ti pẹ́jọ́ méje ẹgbọ́rọ̀ kó mi lónìí o ẹnìkan bá ní mo bá bí ẹnìkan tó bí tún lè bá lọ ó ní lórí òkè kò bàbá ẹyẹ bí ọ̀kan lóṣogbo bàbá ẹyẹ bí ọ̀kan lóṣogbo mo ṣe gbàbẹ̀ lẹ́nu máa tọrọ agbo kúrò ní o tó ń fèrè ọmọ tó lè lọ ní ojú débẹ̀ yáì lórí bàbá yẹn wọ́n ti gba àwẹ̀ ọgbẹ́ ẹni ti mú wọn so wọn ò lè dá nǹkan kan sí mọ́ wọ́n sùn lórí kíní chair báyìí wọ́n fi jíṣẹ́ fún mi wọ́n sì jíṣẹ́ ni mo lórí òkè bí mo ṣe ń dórí òkè yẹn báyìí ẹni tí mo bá ń bẹ̀ ní kíni mọ̀ ń ta mo ní mọ̀ ń ta mọ́tò àti machine kò béèrè pé ṣòro òwò ní bá mi dà ó wá lọ fún mi ibi tí wọ́n lówó ń gbé bus cutter so tọ́ba wálé ní àgbàdua kò sówó tọ́ba wálé ní àgbàdua ń bọ̀ yàtọ̀ ìdíjọ́ kẹta oníṣẹ́ kí mo ń ṣe gan àmọ́ ilé bí bẹ́ẹ̀ kú ní pẹ́sẹ́ kí mo ń ṣe bí ń pẹ́sẹ́ mo ti run down mo ní ọjọ́ tọ́jú ẹ bá pé bí kò kún bí ẹnìkan wá ń gbọ́ ọmọ ẹgbẹ́ yàrá mi lọ́wọ́ olówó ni wọ́n ọmọ ìdíìmù ni wọ́n wá bẹ̀ wá gbàdúrà so bí yẹn ṣe gbọ́ bó ṣe rí pé pásùn yẹn lọ tán ọkàn pè mí ni ó ní ọkọ máa dé lọ́la ọkàn pè mí ni wá ó ní kí ló ṣẹlẹ̀ sí mi ó lè rí pé mò ń wọ́n sọ gidi mo ní òṣèré ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ tó sì bí ọmọ ọlọ́run àkọ́kọ́ ni. bẹ́ẹ̀ ni tí ṣòro bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ aṣọ ọmọ fíìtì yẹn mo ní yóò sì mọ tuntun mo lọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ló bá ní ààyè ó ní kí ló ṣẹlẹ̀ mọ́ àìsí lè gbẹ̀ fún mo sọ sórí mi fún àánú mi wá ṣe wá pọ̀kọ́ ẹ̀ àwọn èèyàn wá mú mi lé Èkó wọ́n wá fún mi ní 1.5 million nígbà náà èmi ti rí kòrú mo fẹ́ gbà wọ́n bá ní kí n lọ lò ó ṣe fún mi àbẹ̀yà mi aláwọ̀ bún mi ni oṣù yẹn náà lóyún oṣù yẹn náà lóyún so ẹ̀rí pé ó kọ oúnjẹ jáde ń bẹ̀ Aikore bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rẹ́ yẹn padà wá ó di ayọ̀ fáwọn náà bẹ́ẹ̀ni bí mo ṣe wá kó bẹ́ẹ̀ tí mo bá lọ bẹ̀rẹ̀ kòrúmù níbẹ̀ ni wọ́n wá pè mí láìkọ́ kòrúmù tẹ́lẹ̀ ọ̀hún mọ nǹkan kan pa o bẹ́ẹ̀ ni ẹ ṣe pè ní kòrúmù mo kọ́ ń ṣe owó yẹn ti di 3 million inú mi ti ń dùn ṣe eré ẹ̀kan náà báyìí mo kọjá ara ẹ̀ mo kàn rí pé gbogbo ẹ̀jẹ̀ ti gba ojú ẹja ní ìgbà tí mo yẹ dídọ̀ ẹja ti rún mo wá rò pé ibo ní ìṣèlú tí yẹn kó gbogbo ẹja ẹ̀ kúrò ń bẹ̀ ìyẹn mélòó ni ó jẹ́ mo kàn tán sá lórí òkè Èkó yìí sísá tí mo sá lórí òkè Èkó yìí the next thing tí màá wá rí ìyẹn wá pè mí pé ohun tí ń bọ̀ ó ti ń pè mí pé ohun tí ń bọ̀ kí n tó wá so mo ti kọ nọ́mbà lẹ̀ so kò sówó tí mo wá lọ bẹ́ẹ̀ nìkan mo fẹ́ ní ìkọ́ bó ṣe bá ń pè mí lọ́ba lóun ti dé ṣògbó wa mo ní wàá bá mi lórí òkè Èkó òun lọ́wọ́ á mú mi lé Èkó ibẹ̀ mo ti mọ̀ pé ẹnìkan sọ pé ó kù ọ̀tọ̀ lẹ́ni tó mú lọ sí ìpàdé ọ̀tọ̀ ní ẹni ẹni mo ní mo bá pàdé lẹ́kọ̀ọ́ tá a fẹ́ jọ sí business lórí mọ́tò nígbà business dàrú mo ní mo ti ní ṣe kòrúmù so wàhálà yẹn la tún wá bá yí from there láti ibì kan ní ilé tí mo gbé lẹ́kọ̀ọ́ tó lè jẹ tí mo kẹ́rù lórí gbèsè ogun tó fi ń jèmi ní ogun gbèsè lẹ́yìn tí mo wá kú tí n bá ti gbọ́ pọ́nyá ń bọ̀ torí mo ti sun cell tọwọ́ 36 cell ni mo sùn láyé mi so tí n bá ti gbọ́ pọ́nyá ń bọ̀ ní ìwúlẹ̀ ní dúró mo ń sá lọ tí mo ti ẹ̀gbọ́n tí mo kókò ní òkè rúgbè eré àkọ́tún yẹn tán ní pàǹtí ń bọ́ àmú mi àwọn tí mo wọ̀ tí mo ti gbé wà mo gbà sá lọ so àwọn tí mo wá ń gbé lọ́dọ̀ wọn náà mú tí mo lọ ṣe lóore ní December tó kọjá yìí ipò kíkó tí a bá bára wa oyè Ọlọ́run kò sí nǹkan kan tí sábà máa ń ṣẹlẹ̀ sí ìráyé tí o máa ń gbẹ̀yìn Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà èṣù lè ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tó fààyè rẹ̀ lẹ̀ ó túmọ̀ pé ó lè gbà yàn ìgbà tí mo ní ìlàkọjá tí akọ́kọ́ dá mi dúró níbi iṣẹ́ Olúwa mo ti rò pé kò ti dé bá mi ni torí pé iṣẹ́ mẹkáníìkì ni ìmọ̀mọ́ tí ń pẹ̀ mọ́ so ó wá kú mo rò pé ó kú bí tí mi ti bẹ̀rẹ̀. ìjàmbá yẹn ló dẹ̀ fà á tẹ́ fi mọ iṣẹ́ mẹ́ta bẹ́ẹ̀ni ìkọ́sọ̀ dídí ọdún méje lẹ fi kọ́. bẹ́ẹ̀ni so ó wá mo rò pé ó kú bí tí mi ti bẹ̀rẹ̀ but lẹ́yìn ìgbà mo tún pinnu pé wẹ́ ọkùnrin èyí ò tún struggle náà ni mo tún fi bẹ̀rẹ̀ sí gun machine lẹ́yìn ìjàmbá yẹn tí mo gun machine but tí mo gbàgbọ́ ni pé mo sábà pẹ́ ọjọ́ kan tọ́lọ́run ó ṣe tèmi. èmi náà rè lé ní ẹ̀dọ́ ìlàró pé o gbogbo ìtòwù ká máa là kọjá ó máa kọjá lọ àsìkò tó bá dẹ̀ ń kọjá lọ ó lè jẹ́ àsìkò tó nira ṣùgbọ́n tó bá pẹ́ ara sì máa dẹ èèyàn
lónìí mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún un tó ṣe fún mi mi mọ̀ pé mo lè jẹ́ èèyàn láyé tàbí mo lè dá tí mo dà ṣùgbọ́n mo gbà pé Ọlọ́run ó nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ yìí tí ẹ̀ ń wo ètò yìí kò sí ẹnì kankan tó gbé ń bá jà tàbí tí ìṣòro ń bá jà tí ò ní solúsàn mi o mo dẹ̀ mọ̀ pé ẹ̀ kan solúsàn tí lórúkọ Jésù nígbà tí Ọlọ́run bá fẹ́ tú yàn lẹ̀ yóò tú yàn lẹ̀ gbogbo ilé Ọlọ́run ó tú lẹ̀ ọdún ìtura wà báyìí ẹ jáde gbàdúrà Daniel láti wà kájọ gbàdúrà pé kí ìrànlọ́wọ́ ó dìde fún àmì ọdún kọkàn wọ́ọ̀dẹ̀ balẹ̀ káàmì ó dìde gbogbo tó jù á lọ níjó ní ká jù lọ lónìí àyẹ̀dẹ̀ jù lọ lórúkọ Jésù ọkàn wọ́ọ̀ balẹ̀ gbogbo ìṣòro tán ẹ lè pè mí sórí nọ́mbà yìí mo máa ń sàn lórí fóònù tẹ bá pè mí màá sọ̀nà fún yín látòrí fóònù tí n bá sọ̀nà fún látòrí fóònù nítorí ọlọ́run bá wí àṣẹ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run máa ń dá àdúrà ó máa ń dá àdúrà mi yóò dá àdúrà tẹ̀yìn náà Ọlọ́run tó lè dá àdúrà mi yóò dá àtẹ̀yìn náà nọ́mbà tó lè pè mí sí rè 070 84 74 20 61 070 84 74 20 61 òní nọ́mbà tó lè pè mí orúkọ mi ni wòlíì Rubin Akore láti iléeṣẹ́ ìrọ̀sẹ̀ CCC Òkèràpadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní sẹ̀lẹ̀ gospel àtẹ̀dọ̀ sí apẹtẹ nìbàdàn ní adéọ̀sùn sọ̀tún àlàáfíà fún yín. wọ́n lè káàbọ̀ padà nítorí àwíjàre kí tí wọ́n tán lẹ́nu bó ti mọ ní jẹ́rìí mọ́ kò sẹ́ni tí ò lè báwí láàrin gbogbo wa Wàsíù Àyìndé lọ́kàn lónìí ara àyájù òkú làásìn ká tó gbẹ́ kòtò inú dídùn àdùnjù ńlọ́fà tí Wàsíù Àyìndé fi ṣe bẹ́ẹ̀ òye yé mi pé kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣàṣìṣe but irrespectively wù kó jẹ́ ó tàbùkù ààrẹ ó tàbùkù ipò ààrẹ ó tàbùkù àwa Yorùbá ó tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà tí Wàsíù Àyìndé bá lè tọrọ àforíjì because oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ àwọn èèyàn kan tiẹ̀ sọ wípé àwọn DSS lè gbé ó yẹ kí DSS ó gbé kò sí nǹkan tí DSS fẹ́ gbé fún to the best of my understanding privacy wọn àti ààrẹ ni ààrẹ ò dẹ̀ lè take anything up pẹ̀lú Wàsíù Àyìndé ààrẹ náà lè rí gẹ́gẹ́ bí n tó wà childish but ọmọ ààrẹ ni yóò bẹ ààrẹ fúnra lára ààrẹ gbogbo nǹkan kọ́ la máa escalate gbogbo nǹkan kọ́ la máa elaborate gbogbo nǹkan kọ́ la máa fi kàrámọ̀ sí tàbí tó yẹ ká escalate tàbí tó yẹ ká elaborate tàbí tó yẹ ká fi kàrámọ̀ sí gbogbo nǹkan kọ́ ọjà máa take nǹkan yìí sí ẹja máa fi gbogbo nǹkan sí position ara wa pé tó bá já wa náà nǹkan kò sẹ́ni tí ò lè ṣe bẹ́ẹ̀ láàrin wa kò sẹ́ni tí yóò lè dùn tó bẹ́ẹ̀ láàrin ara wa ìgbà president pè mí kẹ́ jẹ́ kí n jẹ́ káwọn èèyàn mọ̀ kán lè mọ̀ wípé lóòótọ́ ni president pè mí we heard his voice that truly ààrẹ ló pè but ó tàbùkù wa God bless you all ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ kọ́ la máa búyàn tá a máa ṣépè fún yàn sí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lórí social media oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ sí Wàsíù oríṣiríṣi àbùkù ni wọ́n ti ń kàn kọ́ wọ́ọ̀ tiẹ̀ gbogbo nǹkan kó lówó tí ká máa ṣépè ká máa bú ibú ká máa búyàn lórí ọ̀rọ̀ tí ò nídìí ó pè yẹn náà ló fi pé ààrẹ pé òun là ààrẹ pé ìwọ kọ́ fóònù ẹ̀ ni wọ́n pè sí nọ́mbà ẹ̀ ni wọ́n pè sí kó ń ṣe tiẹ̀ ìyẹn ò yẹ kó jẹ́ nǹkan tí wọ́n mọ̀ bá wọn kàrámọ̀ tó máa ṣépè lé lórí ẹ máa ń tèkì nǹkan personal ó ti pọ̀ jù ẹ máa ń tèkì nǹkan too personal ẹ máa ń jẹ́ kí emotion yín ó reflect lórí nǹkan ìkanra àti lára dẹ̀ máa ń happier nínú wa majority wa ìgbà tẹ́ ìbá ti l'opportunity téèyàn kan ní ẹ máa wá fi kanra ẹ̀ mọ́ yóò máa dàbí pé torí ẹ̀ náà lè ṣe ń yọ sí ó kù díẹ̀ káàtó pé bá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ lẹ́ẹ̀kan ṣe já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 bẹ́ẹ̀ bá pè mí directly ń wò ní gbé o èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. Adéyẹ abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá Dé Show onígbèmọ̀dé tẹ́bà tí ń gba ìbéèrè lẹ́wọ̀n máa gba ẹ̀kún owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀dé. Adéyẹ abẹ́fẹ́ Awikonko bákúbákú ní lórí èdè bàbá ìdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọ̀dé ẹgbẹ́ ọ̀tá ní ìdáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbèmọ̀dé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá Gem Show ni nípele jìpele lédè Yorùbá tó ń gbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan. Òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko onídèmọdè ta ló ní tìpọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ̀ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà.